Ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi, gbogbo ẹ̀yin ará àti gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí nípa ìmọ̀ràn lórí ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn ti End SARS has ended àti End Police Brutality ní orílẹ̀-èdè Nàìjíríà. A ti rí i pé ìfẹ̀hónúhàn yìí ó ti ń lọ fún bí ọjọ́ mélòó kan ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ìfẹ̀hónúhàn ti ń ṣẹlẹ̀. Ní àná, tá bá rántí, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà alàgbà Muhammadu Buhari wọ́n sọ̀rọ̀ nípa nǹkan táwọn máa ṣe fún àjọ ọlọ́pàá. A sì wá ń rọ gbogbo àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn, à ń rọ àwọn ọlọ́pàá náà, ẹ má jẹ́ kí ìtàjẹ̀sílẹ̀ tún wáyé mọ́. Ẹ jẹ́ ká gbọ́ra wa yé. Àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn wọ́n ní ìdí tó fi ń ṣe. Ẹ̀yin ọlọ́pàá náà, ẹ má jẹ́ kí àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn sọ pé ẹ máa bẹ̀rẹ̀ sí ń pa wọ́n. Lópin ìgbà tí wọ́n bá ti takò yìí, lópin ìgbà tí àwọn tó ń ṣe ìfẹ̀hónúhàn, lópin ìgbà tí wọ́n bá ti ṣe ìwà jàǹbá, ẹ jẹ́ a gbọ́rọ̀ wọn. A dẹ̀ nígbàgbọ́ pé ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà wájúwájú náà ni ẹ máa lọ. Ẹ má jẹ́ kí wàhálà kankan ṣẹlẹ̀ látara ìfẹ̀hónúhàn yìí. Nàìjíríà dára fún gbogbo wa o. Ó dàbọ̀ o.